Mr. Michael Oyedokun yìí òun ni wọ́n pa. Báwo náà ṣe pa? Wọ́n na bàbá yẹn, wọ́n nà ó sunkún, ojú ẹ̀ pọ́n, ó ti weak. The next thing tán máa ṣe, wọ́n dẹ̀ yọ ọ̀bẹ jáde, wọ́n dẹ̀ dù lọ́rùn. Fídíò tí mo wò yẹn, ọmọ bàbá yẹn á wò, ìyàwó rẹ̀ á wò, àwọn ẹbí rẹ̀ á wò. Ẹ̀yin ọmọ Nàìjíríà, Oríyọmí Hamzat àwọn náà ti sọ̀rọ̀ jáde o lórí ìṣẹ̀lẹ̀ àbàmì tó ń ṣẹlẹ̀ ní ìlú Ọ̀yọ́ pẹ̀lú àwọn ọmọ kéékèèké èyí táwọn Fúlàní tán kó wọgbó lọ. Ẹ wo Alhaji Oríyọmí wọ́n dẹ̀ ń sọ̀rọ̀ wọn sunkún níbi tó ká wọn lára dé, kò sẹ́ni tí ọ̀rọ̀ yóò ká lára. Ẹ wo bàbá àgbàlagbà tó jọ tíṣà níléèwé, wọ́n dẹ̀ na bàbá ojú ẹ̀ dẹ̀ pọ́n, wọ́n dẹ̀ dùn bú ẹ̀ láìṣe ewúrẹ́ láìṣe ẹran, wọ́n dẹ̀ pa bàbá ń bàbá. Ẹjọ́ kí ni àwọn òbí àwọn ọmọ ẹ̀ àwọn ìyàwó ẹ̀ kí ni nǹkan tán bá rí fídíò ẹjọ́ sí inú wọn máa dùn, tí inú wọn máa dùn láti máa ṣàdúrà fáwọn ìjọba ta ní. Ẹ wo ẹ wọ́n kẹ̀kẹ́ fìdílé kí wọ́n gbọ́ nǹkan tí Alhaji Oríyọmí èyí tí wọ́n sọ nínú fídíò yìí. Ìdòṣèlú kẹ́ tó sọ dòṣèlú, ǹjẹ́ ẹ̀ mọ àwọn èèyàn tí wọ́n jí kó sá? Àwọn ọmọ kéékèèké ọmọ ọdún 4 tí wọ́n lè help ara wọn, ọmọ ọdún 4 tí ò lè struggle, ọmọ ọdún 4 tó jẹ́ pé ó yẹ kó sì wà nínú ilé kán máa daṣọ bò mọ́ra nínú òjò, wọ́n kó wọn wọnú igbó lọ. Wọ́n nà wọ́n, wọ́n dà wọ́n nù, wọ́n na àwọn tíṣà wọn níṣẹ́jú wọn. Subhanallah. Tó bá wẹ̀, o lè pè mí ní gómìnà ẹlẹ́kún. A wà bẹ lọ́n kọ́ fọ́ sẹ́ nínú ilé yín, káwò bóyá wà máa rẹ́rìn ni. Ó yá, pè mí ní gómìnà ẹlẹ́kún mo ṣe ń sọ̀rọ̀ yẹn. A wà máa bẹ lọ́n kọ́ fọ́ sẹ́ nínú ilé yín, bóyá wà máa rẹ́rìn ni. Ó mà ṣe o. Mr. Alamu Fọláwẹ̀, Mrs. Alamu Fọláwẹ̀, ó ní obìnrin tó kọ́kọ́ bá a sọ̀rọ̀ yẹn tó jẹ́ principal tí wọ́n ní kó sọ̀rọ̀, táwọn ẹni bí tán gbé microphone, tán gbé àwọn ẹni bí tí wọ́n gbé what do I call it, tí wọ́n gbé phone tí wọ́n gbé sí lójú tán ní kó máa sọ̀rọ̀. Principal Mr. Ojo Jonathan, Vice Principal. Mr. Olatunde Zaccheaus, teacher ni. Mr. John Olaleye, teacher ni. Àwọn tí ẹ jí kó nìyẹn o. Mr. Michael Oyedokun, teacher ni. Mr. Michael Oyedokun yìí òun ni wọ́n pa. Báwo náà ṣe pa? Wọ́n na bàbá yẹn, wọ́n nà ó sunkún, ojú ẹ̀ pọ́n, ó ti weak. The next thing tán máa ṣe, wọ́n dẹ̀ yọ ọ̀bẹ jáde, wọ́n dẹ̀ dù lọ́rùn. Fídíò tí mo wò yẹn, ọmọ bàbá yẹn á wò, ìyàwó rẹ̀ á wò, àwọn ẹbí rẹ̀ á wò. As at this time, Ọ̀yọ́ State, all social media engagement on politics should stop now. Tabamontanche. All parties, all aspirants, all candidates don't contest Ọ̀yọ́ State. We should stop all this engagement and focus on this particular matter. It could be anybody. It could be anybody. Kò sẹ́ni tí ò lè ṣẹlẹ̀ sí. You don't get it. Wọ́n na bàbá yìí, ojú ẹ̀ pọ́n, àgbàlagbà, ó ti sun ẹkún. Wọ́n dẹ̀ yọ ọ̀bẹ jáde, idà, wọ́n dẹ̀ dù lọ́rùn.
ó dẹ̀ gé orí ẹ̀ sọ́tọ̀, ó dẹ̀ fọmọ sílé, ó dẹ̀ fìyàwó sílé, ó dẹ̀ ní fámílì tí wọ́n ń wò pé bàbá wa lélẹ̀. I'll be the most stupid person on earth if I fail to come out as a real Oriyomi Hamzat on this matter. If I had any political ingredients to this, God sees my heart. My heart is bleeding. My heart is bleeding. See, I am who I am. I don't want anybody to like me. I don't want anybody to love me. I will not pretend. This has never happened in the history of Yoruba land. Ó lè jẹ́ ogun, ó lè jẹ́ nǹkan míì, ó lè jẹ́ nǹkan míì. Irú eléyìí ò ṣẹlẹ̀ rí, ogun ti dé. Federal government of Nigeria, nígbà tí Haúsá, Fúlàní tí wọ́n ń darí wa, ogun ìwọlẹ̀ Yorùbá báyìí. Ẹ̀yin olóṣèlú tẹ́ bá wà nínú APC, ó yá ẹ pé bàbá, ogun ti dé. This is real war. Wọ́n lè pa bàbá yẹn bó ṣe pa yẹn, ká mọ̀ pé wọ́n pa o, àmọ́ bí tó ṣe o. See the highest level of humiliation. An elderly man was beaten, tó sunkún. Wọ́n dẹ̀ record ẹ̀, wọ́n dẹ̀ dù lọ́rùn, wọ́n dẹ̀ record ẹ̀, wọ́n dẹ̀ post ẹ̀. Somebody said, Alhaji Oriyomi, they have killed my uncle. She was, mi ò tiẹ̀ lè sọ level tó wà bó ṣe sunkún time. They have killed my uncle. That man they beheaded is my uncle. Wọ́n á dẹ̀ máa wò lọ. Wọ́n á bi wọ́n léèrè nígbà ìjọba ta ni? Ṣé ìgbà ìjọba Buhari ni? Ṣé ìgbà ìjọba Jonathan ni? Ṣé ìgbà ìjọba Yar'Adua ni? Wọ́n á ní nígbà ìjọba bàbá wa Bọ́lá Ahmed Tinubu. Wọ́n á nígbà ìjọba ta ni? Wọ́n á nígbà ìjọba ẹni tí ìlú fẹ́ nípínlẹ̀ Ọ̀yọ́, ẹni tí ìbò olóṣèlú ò gbé wọlé, tí ìbò aráàlú gbé wọlé. Wọ́n á nígbà ìjọba ẹni táràlú dá sọ̀rọ̀, tí ìlú ò ní pé kó dẹ̀ má dáhùn. Wọ́n á nígbà ìjọba rẹ̀ nírú ilé ìṣẹ̀lẹ̀. Ẹ jọ̀ọ́, ìtàn burúkú ni. We need to do something. I'm not condemning your government. You are doing well. Àti tòkè àti tìsàlẹ̀, you are doing well. But sáwà sọ pé Oriyomi ló wà níjọba nígbà tí èso ló wà ń bẹ̀, bẹ́ẹ̀ ilẹ̀ wà ń bẹ̀. Tó bá ṣe ń tọ́da náà ni, àtẹ́wọ́ lápá fún yín. I know you have this document with you, but permit me to read it for you. Permit me to read it for you, please. Now listen. Àwọn teacher ni mo kà fún yín. Àwọn student ńkọ́. Ẹ má bá mi ká lọ. Mr. John Ọlálẹ́yẹ, teacher náà ni. Mr. Michael Oyedokun ni wọ́n pa. Mrs. Ọládèjì, teacher ni. Mary Àkànbí, teacher ni. Ẹ wá máa gbọ́, wọ́n ní Baptist Primary School community, àwọn adopted students ni mo fẹ́ máa kà yìí. Ibi ni omijé òtún ti gbọ̀n yìí. Tajudeen Rasheedat Tajudeen, ọmọ ọdún 11. Ahmed Rahman, ọmọ ọdún 8. Abdulsalam Toilo, ọmọ ọdún 4. Barakat Abioye ló dàgbà jù nínú gbogbo wọn, ọmọ ọdún 16. Fatima Jimoh
ọmọ ọdún 15. Hasan Azeez ọmọ ọdún 14. Joshua Adeleke ọmọ ọdún 13. Samuel Oyedele ọmọ ọdún 7. Emmanuel Oyedele ọmọ ọdún 4, ẹ̀gbọ́n àtàbúrò. Ìdòwú Táíwò ọmọ ọdún 4. Christiana Àkànbí ọmọ ọdún 2. Ó dàbí pé ọmọ yẹn ni tíṣà kan pọ̀n sẹ́yìn nígbà tó ń sọ̀rọ̀. Ó pọ̀n ọmọ nígbà tí ó ń sọ̀rọ̀ under duress. Christiana Àkànbí ọmọ ọdún 2. Jùwọ́n Sunday ọmọ ọdún 7. Síkírù Sàlámì ọmọ ọdún 3. Sọ́ọ́líù Sàlámì ọmọ ọdún 4, ẹ̀gbọ́n àtàbúrò ni. Òjó Joseph ọmọ ọdún 8. Lydia Adéwọlé ọmọ ọdún 8. Testimony Jacob ọmọ ọdún 5. Kẹ́hìndé Kausara ọmọ ọdún 7. Ṣẹ́wà Ṣèyí ọmọ ọdún 7. Wàlíyá Bello Anoda ọmọ ọdún 4. Lydia Ọlọ́runlolúwa ọmọ ọdún 7. Dámiláre Ọdẹ́rìndé ọmọ ọdún 8. Deborah Adébọ̀wálé ọmọ ọdún 5. Aisha Ògúntówò ọmọ ọdún 10. Lẹ́gẹ́ Táíwò ọmọ ọdún 12. Balkis Àyánwálé ọmọ ọdún 8. Asa David ọmọ ọdún 10. Zuaibu Aliyu ọmọ ọdún 10. Ahmed Aliyu ọmọ ọdún 7. Muiz Aliyu ọmọ ọdún 6. Ẹ̀gbọ́n àtàbúrò 3 làwọn ilé. Jọmílójú Ògúnlọlá ọmọ ọdún 6. Agúnẹ̀ Noah ọmọ ọdún 8. Elizabeth Abadi ọmọ ọdún 5. Tosin Abadi ọmọ ọdún 9. Pius Stephen ọmọ ọdún 5. Anna Ojo ọmọ ọdún 14. Habidat Àyánwálé ọmọ ọdún 7. àti Mary Gabriel ọmọ ọdún 6. Ọmọ ọdún 2 nínú igbó, ọmọ ọdún 3 nínú igbó, ọmọ ọdún 7 nínú igbó. Ẹ jẹ́ ká wò lọ́nà méjì. Ọlọ́run jẹ́ gbogbo àwọn ọmọ yẹn ó padà. Èyí tó bá pàdánù wọn, tó bá rí bọ́n ṣe ń dúyàn lọ́rùn lójú ẹ̀, torí bọ́n ṣe ń nàgbàlagbà, torí bọ́n ṣe ń fàbọyọ̀, ṣé bó ṣe lọ ló sì máa padà? Ṣé bó ṣe lọ ló ṣe máa padà? Ṣé ròrí ẹ̀ ò ní yí padà? Ọ̀ràn wo ni wọ́n dá wípé wọ́n jí láàárọ̀ wọ́n lọ skul? Kí ló yẹ kán ṣe tán ṣe? Torí pé wọ́n lọ kàwé. Ìgbà wo nílẹ̀ Yorùbá di ilẹ̀ Boko Haram? Ìgbà wo ni ìwé kíkà dẹ̀sẹ̀ ńlẹ̀ Yorùbá? Ká jáde ńlé ká lọ máa kọ́ ọmọ níwèé, ìgbà wo ló dẹ̀sẹ̀ ńlẹ̀ Yorùbá? Ká lọ sí skul, ìgbà wo ló dẹ̀sẹ̀ ńlẹ̀ Yorùbá? Mathematics teacher ni máà tí wọ́n ní wọ́n pa ẹ̀. Mathematics teacher ni. Gbogbo ẹ̀ ti waste síbẹ̀ yẹn. Ẹ̀ tó jẹ́ pé díẹ̀ ló kù tí ó rìtáyà tá bá wéjì máa yẹn. Àtọmọ kékeré, ọmọ ọdún 4, ọmọ ọdún 3, ọmọ ọdún 2. Àwọn ọmọ yìí gan nínú igbó tí wọ́n gbé wọn lọ yẹn, báwo làwọn ọmọ yẹn ṣe máa rìn? Ṣé kìí ṣe pé wọ́n ó di àwọn ọmọ ìlérí ara wọn lórí ọ̀kadà burúkú wọn yẹn tí wọ́n fi máa kó wọn lọ́nu igbó ṣá? Ṣé wọ́n ní máa wó àwọn ọmọ ilẹ̀? Ṣé wọ́n ní máa fà wọ́n tẹ̀tẹ̀? Ṣé wọ́n ní sọ àwọn ọmọ ìbáṣabáṣa? Ó mà ṣe o. Fine. My job as a professional broadcaster, you'll be thinking I'm not supposed to expose all this. But I want to ask you, why do I supposed to cover it? So you will do this normal thing now. Kéèyàn 10 kú ká sọ pé èèyàn kan ni. Kéèyàn 20 kú ká sọ pé èèyàn 2 ni. Ká má bàa create tension àbí. I want to ask you,
kí ni tension máa cause tá a bá create kó má bàa di wàhálà bí èyí tó ṣẹlẹ̀ ṣé kò ń ṣe wàhálà. We have to create the tension. We have to let you know I'm not inciting public against you. I'm inciting public against bandits. I'm inciting public against kidnappers. I'm inciting public against Fulani X-Men. I'm inciting public against anybody that can come to a community and pack away the human being like them and start humiliating them. I'm inciting public against them. Because I don't think you are ready for us. I could remember last month, I was at Shaki when one of our brother was shot. Èèyàn méjì náà yìnbọn mọ́, ẹnìkan kú, ẹnìkejì lọ wò hospital Shaki. I could remember vividly. Wípé lọ́jọ́ yẹn, ìkan nínú àwọn tó interview mi sọ wípé àwọn local hunter tó wà lọ́dọ̀ àwọn wọn tọ́jú wọn, wọ́n nídìí kan tọ́jú wọn. Ìtàn dẹ̀ ń béèrè fún ni health insurance. Can you imagine? Local hunter tó máa bá wa prevent irú nǹkan tó ṣẹlẹ̀ yìí, they were asking for health insurance. Kíjọba take care wọn, kíjọba recognize wọn, kíjọba dẹ̀ fún wọn ní responsibilities. Gbogbo nugbó tá ń sọ ìyá wọn náà mọ̀ bẹ́ẹ̀. There is likelihood kan ti mọ bí táwọn yẹn wà before now. Kan dẹ̀ ti lé wọn dànù. Àwọn this same hunter nígbà tó ṣẹlẹ̀ wọ́n tẹ̀lé àwọn ẹni yìí wọ́n lé wọn wọ́n gbìyànjú ṣùgbọ́n ìbọn tí ń bẹ lọ́wọ́ wọn kò lè ṣe nǹkan kan wọ́n láti sá padà if not àwọn náà kú ni kò sí tán fẹ́ ṣe. Àwọn tó ń jí wa gbé wọn ní àǹfààní sí ìbọn ńláńlá. Àwọn tí ó bá wa lé wọn dànù tán fi ní rí wa gbé òfin ní kán má gbé ìbọn ńláńlá. Àwọn tó dẹ̀ ń jí wa gbé tẹ́ ẹ bá mú wọn ẹ dáṣọ fún wọn ẹ ní pé wọ́n ti gbà foríjìn ẹ kó wọn sẹ́nu iṣẹ́ ológun àbí iṣẹ́ kan àbí kẹ́ gbó fún wọn kẹ́ tọ́jú wọn àwọn tó ń jí wa gbé. Níbo làwọn ti ń rí ìbọn ńláńlá tí wọ́n yìn tó jẹ́ pé àwọn tó dẹ̀bi ẹ kán protect aráàlú àwọn ọ̀láṣẹ àti ìbọn ńláńlá ìbọn tí ń bẹ lọ́wọ́ àwọn ajínigbé yìí kò sí lọ́wọ́ ọlọ́pàá èèyàn lọ́lọ́pàá náà aṣọ nìkan ló differentiate wọn pẹ̀lú wa àti training tán gbà. So training tán gbà yẹn wọn fún wọn training kíbọn ńlá máa bọ̀ iná ńlá kó jáde lẹ́nu ìbọn ńlá kò sí training tán fún wọn tó ní kán fọwọ́ dá padà rárá. Training báwọn náà ṣe kojú àwọn ará bí pẹ̀lú irinṣẹ́ gidi òun ni wọ́n gbà. Àwọn ọlọ́pàá wa gan ò ní irinṣẹ́ gidi lọ́wọ́ ká tó wá sọ àwọn local hunter àmọ̀tẹ́kùn wa ìbọn pòpò ni wọ́n gbélé wọn lọ́wọ́ dengon ní kò lè pa nǹkan kan jẹ ẹyẹ lọ ẹyẹ tó bá tún ti fòókè púpọ̀ jù ìbọn àmọ̀tẹ́kùn ò lè pa àwọn àmọ̀tẹ́kùn tí wọ́n gbà tún lóògùn wọn tún lóògùn wọn lówó wọn lóògùn the same salary ní gbogbo àmọ̀tẹ́kùn gbà. I mean level 1, level 2, the same salary ni flat salary ni àtọ̀gá àtọmọṣẹ́ kankan. Èló làmọ̀tẹ́kùn gbà tí wọ́n fi lè endanger life ara wọn tí wọ́n fi lè sọ pé pẹ̀lú owó tá ń gbà yóò yẹ ká ṣiṣẹ́ ìfẹ́ ẹ̀kú. And let me tell you, àmọ̀tẹ́kùn ò lè ṣe nǹkan kan lókè Ògùn. If you want àmọ̀tẹ́kùn lókè Ògùn láti ṣe nǹkan kan ẹ gbà wọn òkè Ògùn sámọ̀tẹ́kùn yẹn. Àmọ̀tẹ́kùn cannot do anything in Òkè Ògùn. Local hunter does it better. Engage local hunter. Give them what they want. Empower them. Ẹ jọ̀ọ́. I keep saying this. Security is local. Security is local. Why is it that the only thing that you realize is local is politics? It's not only politics. Security is local. I am telling you, 100%. We might not go to Cambridge University, but we understand our society. We understand our community. You cannot handle Ibadan security the way you handle Òkè Ògùn community security. You cannot handle Òkè Ògùn community security the way you handle Ògbómọ̀ṣọ́ community security.
Security is local. Do something, please. Let's not politicize this matter. It is not a matter of politics. Security is the responsibility of every citizen, not government alone. Let me tell you. Tá bá ṣe nto yẹ ká ṣe. Okay? Àìgbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀ àfi rere. Ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ní dàrú. Orílẹ̀-èdè Nàìjíríà ò ní dàrú. Gbogbo ilẹ̀ Yorùbá ò ní dàrú. Ẹ jọ̀ọ́. A kí yín. Bó ṣe ṣẹlẹ̀ níjọba ṣe take action. Ó dà ìpọ́jọ́ kejì gan ni wọ́n yan committee response kan látọ̀dọ̀ àwọn ọlọ́pàá tí wọ́n máa ṣiṣẹ́ yẹn. Ẹ jọ̀ọ́. Whatever you can do. Kíyàn tó dókè Ògùn tó bá gbéra láti Mọ́níyà. A kan àwọn ààyè kan tó jẹ́ checkpoint àwọn local hunter látòkè Ògùn. Àwọn ọmọ òkè Ògùn ni wọ́n sponsor ẹ̀. Àwọn ọmọ òkè Ògùn ni wọ́n bí a bá kọjá lọ́dọ̀ wọn gan tán bá dáyàn dó tí wọ́n bá ní 1,000 yóò fún wọn, bó bá ní 2,000 yóò fún wọn. Wọn kò jọba ò tọ́jú wọn. Ìdẹ́sẹ̀ bí ìjọba ò ríran rí wọn. Wọn ò mọ̀ pé wọ́n wúlò, wọn ò mọ̀ pé wọ́n lè function. At this period of time, please, do something about them. Ẹ co-opt wọn. Ẹ fún wọn lówó. Wọ́n mọ̀ bí wọ́n ó ṣe protect community yẹn. Ìyẹn bẹ́ẹ̀ yẹn o, protection là ń sọ. Ẹ wá jọ. Tí bàálù tiwa ò bá tí dé. Bẹ́ẹ̀ bá lọ bá wa yá bàálù. Ẹ kọ lẹ́tà síjọba àpapọ̀. Bẹ́ẹ̀ bá lọ state míì tí wọ́n bá ní. Ẹ jẹ́ kán tètè wọnú igbó yẹn. Kán fò lókè kán wò kán rí àwọn ọmọ yẹn. Eléyìí ò gbọdọ̀ dàbí Chibok girls o. Eléyìí ò gbọdọ̀ dàbí Chibok girls o. This is Yorùbá land. Ẹ jọ̀ọ́. Ọlọ́run ní jẹ́ ó dàbí Chibok girls. Ẹ ń gbìyànjú ẹ̀ ń try. Ṣùgbọ́n ìmọ̀ràn náà ni kíjọba àpapọ̀ má dá ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kán má sọ pé wàhálà wa ni. Ní tó mú ọ̀gá ọlọ́pàá pátápátá lórílẹ̀-èdè Nàìjíríà láti gbéra láti wá síbẹ̀ yẹn. Ó túmọ̀ sí kó ká wọn lára. Ọmọlúàbí ni. Ṣùgbọ́n ó ní di irinṣẹ́. Ọlọ́pàá ńlá yàtọ̀ kíjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ tún kọ special letter. Ẹ bá wa kọ sí iléeṣẹ́ ìjọba àpapọ̀ kán má da yín dá. Eléyìí sọ̀rọ̀ ojú tí nǹkan kan ṣẹlẹ̀ nìkan ìjọba rẹ̀. No, don't do that. Eléyìí sọ̀rọ̀ pé APC ọbọ̀ta o, PDP ọbọ̀ta o, Akọ́dù ọbọ̀ta o. No. Live ayé àwọn èèyàn. Tí ẹ bá ti rò péré ni tẹ́lẹ̀ tí gbogbo yín lè rí fídíò bí tán ti dú bàbá yẹn lọ́rùn. Gbogbo yín lè rí náà. Tí ẹ bá rò péré ni. Gbogbo yín lè rí fídíò yẹn náà. Àwọn ará bí they are taking our peace. Look, see that God. Nílùú tó lọ́ba tó níjòyè. Wọ́n dẹ̀ tó send fídíò síta. Pé kí ni a fẹ́ ṣe? Kí ni ìjọba fẹ́ ṣe? Look, whatever it takes. A ní láti rescue àwọn ẹni yẹn. Ẹ tètè rescue wọn. Gbogbo tẹ́ bá ṣe, gbogbo tó bá ná yín láti kọ́kọ́ rescue àwọn ẹni yẹn náà. Ká wá mọ̀ bá ṣe gbógun ti àwọn ará bí. Kí eégún wọn kó má ṣẹ́ mọ́. Mo sọ yìí mo dúró ná. Òpònú èèyàn afọ́fúngbẹ̀mú àpọ̀dà. Ẹni yóò rí eléyìí gẹ́gẹ́ bí ìbọn òṣèlú. Gbogbo wa pátápátá. Ẹ má jẹ́ ká lò rárá for anything. Gbogbo àwa olóṣèlú tá a fọ́n sórí social media. Mo rọ̀ yín. Ẹ bá mẹ́lò gbogbo tó jẹ mọ́ṣèlú yẹn dé. Ẹ bá wa láago eléyìí kí tìjọba máa já for now. Wọ́n ṣe primary ni, wọ́n mẹ́nìkan ni, wọ́n mẹ́nìkan ni, àwọn eléyìí ò ṣe primary ni, àwọn eléyìí ń bínú ni. Ẹ jẹ́ kó gbogbo wa ká máa bínú sí nǹkan ẹyọ kan.
nǹkan tí kọ́kọ́ wọn bínú sí nìsín ni pé bá ṣe wọlé tán gbà wọ́n nílẹ̀ ni bí wọ́n ṣe wá challenge wa in this part of the country nǹkan tí ò kí ń ṣẹlẹ̀ tán wá ṣe fún wa ẹnu kan ṣoṣo tí gbogbo wa fi sọ̀rọ̀ tá a bá mú wọn tán tá a gbà wọn mọ́ wa tán tíjọba bá ń prepare bí wọ́n ṣe ṣètò ètò ààbò tí wọ́n tún ṣètò ààbò sàn ṣiṣẹ́ wọn lọ lè padà sídìí òṣèlú advice ni mi ò pàṣẹ o Oríyọmí Hamzat lórúkọ mi Ọlọ́run máa ṣọ́ wa àníjọ wood ẹ ṣeun. ṣé ẹ rí ọ̀rọ̀ òṣèlú yìí gan-an wọ́n káyàn lápapò kan o òun jẹ́ kí èèyàn gan jẹ́ ẹni tó jẹ́ nígbà míì mo dẹ̀ fura pé ló fà á tó fi jẹ́ pé tọ́pọ̀lọpọ̀ bá dé ìjọba tán yóò di ìdàkudà wọn ò di nǹkan míì wọn á mọ̀ pé àbó ṣe sọ fún wa kọ́ yẹn ọ̀tọ̀ ni tó sọ kó tó déjọba ọ̀tọ̀ ni àwọn aráàlú gan máa encourage pretenders a máa ń fẹ́ àwọn tí ó jẹ́ pé dúdú ni wọ́n mọ̀ pé ra wọn funfun kan tó déjọba a máa ń fààyè gbà wọ́n láti tàn wá a máa ń ṣílẹ̀kùn ẹ̀tàn sílẹ̀ nítorí pé ẹ̀tàn máa ń wù wá Oríyọmí Hamzat lórúkọ tèmi o Oríyọmí Hamzat lórúkọ mi tí mo dẹ̀ ń jẹ́ náà ni màá jẹ́ ní tí mò ń ṣe táyé mọ̀ mí mọ̀ náà ni wọ́n máa ṣe Ọlọ́run mo tún ń ṣe ládéhùn mo dẹ̀ ń bẹ Ọlọ́run wọ́n sọ mí di olóṣèlú o fún pé èèyàn gbàpótí ìbò ó wọlé ó ń ṣèjọba kò sọ di olóṣèlú irú àwọn olóṣèlú ti Nàìjíríà tá a wà yìí èmi fẹ́ jẹ́ tí mò ń jẹ́ mo fẹ́ expand tí mo ti ń ṣe tẹ́lẹ̀ kó tó di pé mo gbégbá pé a dìbò òun ni kì í ṣe pé mo fẹ́ darapọ̀ mọ́ àwọn ẹlẹ́tàn èèyàn kì í ṣe pé mo fẹ́ darapọ̀ mọ́ àwọn tí ẹ̀mí èèyàn ò jọ lójú tó yẹ pé wọ́n máa fẹ̀mí èèyàn wọ́n máa fi ṣòṣèlú ni oríṣiríṣi ẹgbẹ́ lè jáde lónìí kán máa bú Ṣèyí Mákindé pé ìjọba rẹ̀ ò dáa kò ṣe dáadáa ọ̀pọ̀lọpọ̀ lè máa tẹ ìtẹ̀kùtẹ̀ àtòrí social media àtòjú ayé àti ìròyìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbéèrè tá à ń bi Ṣèyí Mákindé yìí mo ń wò pé kí ló dé tá à bí wọ́n before now torí pé àwọn nǹkan kan máa ń ọ̀kọ́ sí mi tó dẹ̀ máa ń fọ́nì sí mi tí mo bá rí àwọn nǹkan kan tí mo bá fẹ́ sọ màá máa ròǹgbà mi pé ṣé èmi nìkan ni mo rí tí mo fẹ́ sọ yìí ni ok tí ò bá jẹ́ èmi nìkan ni mo rí why tó jẹ́ èmi nìkan ni mo fẹ́ sọ tàbá sọ ń sìn wá láwa nìkan náà la máa ń sọ gbogbo ẹ o nìkan ló máa ń rí léyìí o nìkan ló máa ń rí tọ̀hún wọ́n find out pé kì í ṣe pé àwọn yòókù náà ò rí o bá a kàn ṣe dá wa lójọ́ tọ̀ọ̀tọ̀ ni ẹlòmíì lè rí kó gbójú kó ní kò nítumọ̀ ṣùgbọ́n àti a bá ti mọ ìtumọ̀ tó ṣeé ṣe kó ní lọ́dọ̀ tiwa àwa lè kígbe kó nítumọ̀ ẹlòmíì sì lè mọ̀ kó nítumọ̀ kó yẹ pé àtijọ́mọ́ ṣe wọn àbí táwọn náà rí ń bẹ̀ wọn à ní sọ̀rọ̀ wípé ó nítumọ̀ ẹ má gbàgbé iṣẹ́ tèmi ń ṣe o kó tó di pé mo gbàpò tí pé mo fẹ́ dìbò ẹ dẹ̀ má gbàgbé ìdí táwọn tó nífẹ̀ẹ́ mi fi nífẹ̀ẹ́ mi ẹ má wà carried away o tẹ bá ti rí mi lórí social media àwọn tí wọ́n ń ṣòṣèlú gan tí wọ́n nílé iṣẹ́ epo wọn àti ilé iṣẹ́ epo wọn pa o àwọn tó nílé iṣẹ́ tí ń hun aṣọ wọn àti ilé iṣẹ́ aṣọ wọn pa o kódà àwọn tó nílé iṣẹ́ tí ń ṣe búrẹ́dì gan ò ti ilé iṣẹ́ búrẹ́dì pa nítorí pé wọ́n fẹ́ ṣòṣèlú èmi náà ní ti ilé iṣẹ́ mi pa nítorí pé ibi tí ẹ ti rí eyín funfun tó jáde òun èyí tó wà lókè àtìsàlẹ̀ rẹ̀ tí í ṣe ètè òun ní ilé iṣẹ́ tèmi n ò ní ti pa láti níwọ̀n ìgbà tó yẹ pé etí mo jẹ́ náà mo jẹ́ láyé mọ̀ mí mọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ mí nígbà tí ìṣẹ̀lẹ̀ ńlá kan ṣẹlẹ̀ ní agbègbè Mọ́níyà tí wọ́n fi òkúta fọ́ orí àwọn èèyàn ní agbègbè náà ìgbà míì inú mọ́tò ni màá wà tí màá máa ṣètò lọ mo dẹ̀ dúró ti ọ̀rọ̀ náà títí tá a fi mú Sunday kódà ẹni tó mú Sunday I personally went to Akure to bring someone to Ibadan láti arrest Sunday ìgbà tó mú Sunday mídélè tó mú Sunday ọ̀dọ̀ mi ni wọ́n mú Sunday wá èmi ni mo direct wọn tí mo dẹ̀ fọmọ kan lé wọn pé kán máa mú Sunday lọ sí Ẹlẹ́yẹlé ìyẹn nígbà tí ọlọ́pàá sọ wípé ẹni tó bá rí Sunday mú o àwọn fún ní 500,000 ó mú dá Sunday dẹ́lẹ́yẹlé lóòótọ́ ọlọ́pàá dẹ̀ gbowó fún and that was the end of Akinyele's issue that time. So Akinyele killing stops immediately. Sunday was arrested. In fact, bàbá tó ṣe babaláwo Sunday, I met her in the prison. Yes, I do. I met her in the prison. I could remember very well. I spoke with him. He's still in the prison now.
Sunday Sabalist, is still in the prison now. So, what are you? Sorry, I met him. I met him in Agodi prison. He's still there now. So what are we saying? So Oriyomi Hamzat, this is me. Mi ò nítorí pé ká má sọ pé mò ń sọ̀rọ̀ òṣèlú kí n má sọ̀rọ̀. I will talk on this as well. Now, the issue of Orire local government. Ẹ bá ń pọ̀ ọkùnrin yìí kó dúró níbí. Mo ní ìdáhùn béèrè kan tí mo fẹ́ bi kó máa dá mi lóhùn. Ọkùnrin tí ó receive call. Ẹ dúró níbí. Igbó tí ó yí Òkè Ògùn ká yẹn. I want to start from federal government. Ẹ̀rù tí ń bà mí ti pẹ́. Ní tó dẹ̀ jẹ́ kí n jáde láti wá ṣe tí mò ń ṣe. Mo sunkún lọ́sàn-án yìí. Inú mi bàjẹ́. Tí mo ṣe wà emotional tó nípa ìṣẹ̀lẹ̀ yẹn. Ọlọ́run kó mú gọ̀ sórí social media gan. Pàápàá jùlọ àwọn tó bá tán ṣe torí òṣèlú àbáwọn míì tọ́lọ́run kàn dá wọn bẹ́ẹ̀ tọ́rọ̀ òye bóyá torí ẹ̀sìn wọn tán fẹ́ promote or whatsoever. Ọlọ́run kó wọn sórí social media gan tán gọ̀ gan. So I will not address them. Torí pé téèyàn bá ń lọ ibìkan tó bá ń lẹ́kọ̀ọ́ máa já tó ń gbó ẹnìyàn rí débi tó ń lọ. Because tó bá yẹ pé bó ṣe rí lára mi ni màá ti máa yọ glasses ojú mi, màá ti máa fi handkerchief nu ojú tẹ́ ti máa rí pé omi ń dà lójú bọ̀bọ́ yìí. Aburú ńlá ni. Aburú ńlá tí ò sí ń ta lè fi quantify ẹ̀ nílẹ̀ Yorùbá ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí. I want to start from federal government. Please, sir. Ẹ̀yin tí ọ̀rọ̀ ètò ààbò kàn àti ẹ̀yin bóyá Federal Ministry of Tourism. Bóyá Federal Ministry of Tourism ni. Ní Old Ọ̀yọ́ National Park, igbó ńlá tó yí Òkè Ògùn ká. Gbogbo àtòkè Ògùn àtògbómọ̀ṣọ́ tí wọ́n bá wọ inú igbó láti Niger State wọ́n á jáde sí Oríire tí wàhálà ti ṣẹlẹ̀ yìí. Tí ẹ bá mọ̀ ẹ lọ mọ̀ wípé wàhálà ti dé. Tí wọ́n bá wọ inú igbó láti Niger State wọ́n á jáde sí Oríire tí wàhálà ti ṣẹlẹ̀ yìí. Tí wọ́n bá wọ inú igbó láti agbègbè Òkè Ògùn wọ́n lè jáde sí Benin Republic. Kí ni a wá ń sọ? Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kò sí tá fẹ́ ṣe nípa igbó yìí. Igbó federal government ni. Federal government ò dẹ̀ ṣe nǹkan kan bẹ́ẹ̀. In fact, àwọn kan wà inú igbó ẹ̀gàn wọn ìdákò ń bẹ̀. Àbọ̀ ti dákò ń bẹ̀ sí. Federal government ò gbà wọ́n láàyè láti dákò. Imagine, federal government ò gbà wọ́n láàyè láti dákò nínú igbó yìí. Igbó yìí pọ̀ gan-an. Débi pé nígbà tí mo gbọ́ pé ìṣẹ̀lẹ̀ lóríire, mo kàn mí kanlẹ̀. Torí pé mo mọ nǹkan tó likely kó ṣẹlẹ̀ bá ṣe wọnú igbó yẹn lọ, ọ̀nà wọn á ti jìn. Wọ́n dẹ̀ lè lọ, wọ́n á tọ inú igbó yẹn tí wọ́n fi dé Niger State. Wọ́n lè má já sí gbangba. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ṣé ti ń gbọ́? Tí wọ́n á fi dé Niger State, wọ́n lè má já sí gbangba. Tán bá ti korí bọnú igbó yẹn. Tán tọ́ lọ. Igbó yẹn, òun ni ó fara, ó join ní Ọ̀yọ́ State àti Kwara State papọ̀. So, ìgbà tí mo gbọ́ the other time, pé wọ́n wá sóríire o ní níbi park wọ́n attack àwọn guard, àwọn forest guard. Mo ń sọ gbà pé wàhálà ti dé. And go ẹ lọ padà wo Àgídìgbò. I was on here on Sokanwa. I mentioned it. I keep shouting igbó kan bẹ́ẹ̀bẹ́ yẹn. Láti ìgbà títí Kwara State ti bẹ̀rẹ̀ ni mo ti sọ wípé igbó kan Kwara State tí wọ́n dé yìí, Ọ̀yọ́ State á láti gbéra báyìí, á láti ṣiṣẹ́ báyìí.
tí mo bá ti sọ Fẹ́mi Babalọ́lá náà sọ wípé Ọ̀ṣun state náà wọ́n láti ṣiṣẹ́ pé wọ́n kanra wọn. And I'm not saying Oyo state government is not doing anything. I will not come here to condemn anybody. But mo fẹ́ pè yín ìjọba àpapọ̀ èyí tó kọ́kọ́ kan ẹ̀yin nìyẹn òfin tẹ́ ẹ bá máa bá wa ṣe tí igbó yìí tí igbó yẹn bá fi kúrò ní igbó tí a fi dẹ̀bìtì sáwọn èèyàn kan sọ ni ta ni ọ̀rọ̀ rí wọnú igbó yẹn àwọn tí wọ́n wá attack wa ẹ mọ́jọ́ tó ti wà nínú igbó yẹn kan tó bọ́ sí gbòòrò ni wọ́n ti ṣe iṣẹ́ wọn wọ́n lè lo dídí ọ̀sẹ̀ kan bẹ́ẹ̀ kódà wọ́n lè lo oṣù kan bẹ́ẹ̀ school tán ti fẹ́ lọ jọmọ kó wọ́n ti mọ bẹ́ẹ̀ àwọn teachers tó wà bẹ́ẹ̀ wọ́n ti mọ bẹ́ẹ̀ ọ̀nà tí wọ́n gbà wọ́n ti mọ bẹ́ẹ̀ àwọn ọdẹ tó ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ yẹn wọ́n ti sọ wọn àwọn ọlọ́pàá tó wà bẹ́ẹ̀ wọ́n ti sọ wọn wọ́n dẹ̀ mọ̀ pé táwọn bá fi kó sínú igbó yẹn in fact ọ̀nà tí wọ́n tọ̀ nínú igbó yẹn wọ́n ti mọ̀ àwa tá à ń lé wọn àmọ́ wọ́n mọ ibi tí wọ́n lè ambush sí láti ṣe security agent léṣe. So ìjọba àpapọ̀ ẹ̀yin ni ẹni àkọ́kọ́ tí màá kọ́kọ́ bá sọ̀rọ̀ igbó yẹn security threat ni fún wa ní Ọ̀yọ́ state security threat ni fún wa nílẹ̀ Yorùbá security threat ni fún wa you need to do something about it please do something about it tí èèyàn bá jẹ orí ahun yóò sunkún ṣe rí nílẹ̀ Yorùbá ń bì àwa kì í ṣe ìsọ̀rọ̀ àlà tí èèyàn bá jábọ́ lẹ́yìn mọ́tò tí màálù jábọ́ lẹ́yìn mọ́tò àwa ò ní sáré gbé màálù èèyàn la kọ́kọ́ máa gbé àwa mọ value èèyàn ẹ̀jẹ̀ èèyàn jọ wá lójú ó jẹ wá lógún ó nítumọ̀ sí wa àwọn èèyàn wa ò kì í kú dànù ká sọ pé nǹkan kan ìsọ̀rọ̀ àlà ni ẹ sáré sí ẹ̀bùn mọ́lẹ̀ no àgbédélé wọn àwọn ẹbí wọn mọ̀ pé ṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ àwọn ará àdúgbò lọ kí wọn a tún máa ń ró òkú nílẹ̀ Yorùbá tó bá kú tí ò tẹ́ wa lọ́rùn a tún máa ń ró òkú a nígbàgbọ́ pé tá a bá ró òkú ó lè lọ padà pa ẹni tó pa á tá a bá fọ̀bẹ lé lọ́wọ́ ọ̀bẹ yẹn ni ó fi gún ẹni tó pa pa. We do that a lot in Yoruba land. This is where we value human being. We value human being, we value relationship. We value humanity. This is Yoruba land. Ìgbà tí a ti ń rírun nǹkan bẹ́ẹ̀ yẹn tó ń ṣẹlẹ̀ níbi tó ti ń ṣẹlẹ̀ yẹn mùsùlùmí ń bẹ́nu wa bí kìrìsìtẹ́nì ń bẹ́nu wa àwọn aláwo oníṣẹ̀ṣe ń bẹ nínú wa we don't kill ourselves. Ọjọ́ iléyá la máa ń dú ẹran ọjọ́ kérésì náà a lè dú ẹran a lè dú adìẹ ọjọ́ Easter a lè dú ẹran a lè dú adìẹ tá a bá fẹ́ ṣe ìnáwó ńlá a máa dú màálù. We don't slaughter human being. We don't do that in Yoruba land. We don't do that. It's an abomination. Ẹ̀jẹ̀ tó bọ́ sílẹ̀ yẹn tó bọ́ sílẹ̀ lẹ́yìn níbi tí wọ́n bá ti dú ènìyàn yẹn aburú ni nílẹ̀ Yorùbá it's a taboo. Nílẹ̀ Yorùbá it's a taboo. Téèyàn bá pokùnso nílẹ̀ Yorùbá ẹni tó bá kọ́kọ́ rí wọ́n gbọ́dọ̀ tọ́jú ẹ̀. Tó bá kọ́kọ́ rí pé òun rẹ́ nìkan tó so wọ́n gbọ́dọ̀ tọ́jú ẹ̀ ó ní bá a ṣe máa ń ṣe é. Àwa kì í ṣẹranko èèyàn ni wá. We don't kill our fellow human being like an animal. We are human beings. Please, federal government, we are begging you, do something about that Old Oyo National Park. Security threat ni fún wa. That is that for federal government. Now,